Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin òfò. Ẹ̀yin ìyàwó láńbébé tẹ́yin ò kì í jírí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọkọ yín ẹlòmíì gbowó alájẹṣẹ́kù ló fi rán ọmọ ẹ̀ jáde school. Ẹlòmíì gba ó lọ ta sányán olórí aṣọ àlárì bàbá aṣọ tó ní sílé òun ló fi rán ọmọ ẹ̀ jáde ní school. Ìgbà tẹ́yin bá wá wọlé tán ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ máa ń ṣàdúrà pé ẹ fẹ́ kẹ́ ní ìyá ọkọ kẹ́ tó fọkọ. Ìgbà tẹ́ bá wọlé tán ẹ ní kí ìyá ọkọ yín kó fòkó níṣó. Ìyá ọkọ tó máa ní kó fi ọ̀já pọ̀n yín níjọ́ ìgbéyàwó kó pọ̀n yín sẹ́yìn. Kódà gan bí ẹ ṣe wọnú ilé ọkùnrin gan, ìyá ọkọ jẹ́ ọkọ tó mú yín wọ inú ilé ọmọ ẹ̀. Wọ́n á ní kó pọ̀n yín sẹ́yìn níjọ́ engagement àbí níjọ́ ìgbéyàwó. Ìyá ọkọ yẹn lẹ máa kọ́kọ́ fi ta yín nígbà tẹ́ bá wọlé, òun lẹ máa kọ́kọ́ mú kúrò lọ́nà. Ẹ̀yin obìnrin àjàràbùkà, ẹ̀yin obìnrin tí wọn kì í jírí. Ọ̀gẹ̀dẹ̀ á wo kòkó ọkọ yín yè tán, á wá digi burúkú. Ẹ ti gbàgbé pé yín náà máa jẹ́ ìyá ọkọ, ńgbò bá dìgbà tí yín náà wọ́n á gbàdúrà ikú fún yín. Àwọn àbúrò ọkọ, àwọn ẹ̀gbọ́n ọkọ tó bọ́kọ yín tó tọ́jú ọkọ yín dàgbà, tẹ́ bá ti wọlé tán, àwọn lẹ máa kọ́kọ́ mú kúrò lọ́nà. Bí mo ti sọ, script làwa obìnrin ń kà. Kò sóbìnrin ṣàṣà obìnrin ló ní ìwà ara ẹ̀ kó tó wọlé ọkọ. Script ni ìpele ni script tá ń kà. Scene 1, scene 2. Ìgbà tá bá máa ka last scene, nígbà tí ọkùnrin ò wúlò mọ́, tẹ́ ti tọmọ dórí. Níbi gbogbo nǹkan tọkùnrin kúkú ṣe ayé yín ló wá. Bó bá tẹ́ bá rán pé kẹ́ bá sọ pé kẹ́ rán ọmọ lọ sí ilé òyìnbó nítorí tiyín náà ni. Ọkùnrin máa ń bá yín guide ìgbésí ayé yín, ó máa ń tọ́jú ajá alẹ́ àti yín lẹ̀ ni. Ìwọ̀nba ìyá táwọn tún ní tó yẹ kẹ́ show love fún. Torí ọkùnrin pẹ̀lú ìyá ọkùnrin máa attach mọ́ ìyá wọn, ọkùnrin máa ń like ìyá wọn gan. Ìyá wọn ẹ̀ tí nífẹ̀ẹ́ rí. Mo sọ lórí TikTok lánàá, ṣàṣà ọkọkùnrin tó lè disrespect family ìyàwó ẹ̀, á ti jẹ́ pé ìyàwó gan ti rán ọkùnrin yẹn sílé. Á ti jẹ́ pé expectation ọkùnrin yẹn tó yẹ kó rí lára obìnrin yẹn kò rí. Á jẹ́ obìnrin tó ń bà nínú jẹ́. Á jẹ́ obìnrin tí ò respect family ẹ̀. Ọkùnrin ló máa accommodate àwọn family ìyàwó. Ẹ̀yin ìyàwó ẹ̀ kì í fẹ́ accommodate àwọn family àwọn ọkọ yín. Ẹ̀yin ìyálé dẹ̀ ní problem. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyálé ní problem táwọn ọkùnrin ní. Torí ẹ̀yin lẹ ti máa ń pẹ́ nílé tẹ́ máa ń dàjẹ́. Ẹ ń fẹ́ rí àwọn family ọkọ yín tẹ́ bá ti pẹ́. Mẹ́wàá yẹn á kọ́ àwọn family tí yín wá. Wọ́n wá gbé nílé ọkùnrin. Gbogbo oúnjẹ tí ẹni ẹlẹ́ni sè sílẹ̀ làwọn family yín máa jẹ. Tó bá ti wá di pé káwọn family ọkọ yín wá, á wá di ọ̀ràn fún yín, ẹ ń fẹ́ rí wọn sójú. A bá tiẹ̀ máa gbọ́ kàn pé àwọn ọkùnrin tí ò bá ní nǹkan tó yẹ kó rí lórí ìyàwó ẹ̀, wọ́n máa ń fèpè ránṣẹ́ sí ìyá ìyàwó ni. So ọkùnrin òun dédé ta sáwọn family ìyàwó. Ẹ̀yin ìyàwó yìí náà, ẹ̀yin ìyálé ilẹ̀ máa kọ́kọ́ bú àwọn family ọkọ yín. Ẹ̀yin lẹ máa kọ́kọ́ ṣépè fún wọn. Ẹ̀yin lẹ́ẹ̀ni kọ́kọ́ fẹ́ jẹ́ kí wọ́n lẹ́ẹ̀ni kọ́kọ́ fẹ́ rí wọn sójú. Ẹ̀ẹ̀ni fẹ́ rí ìyá ọkọ, àwọn ìyá oníyà tó jẹ́ pé sányán ìsàlẹ̀ àpótí wọn náà tà táwọn ọmọ wọn fi láforí. Ẹ̀yin ò fẹ́ rí wọn. Ẹ fẹ́ rí wọn sójú. Ẹ̀ẹ̀ni kan kú. Bó bá wá gan, ẹ ṣépè fún wọn. Ìmí ẹni kan tẹ ẹni kí wọ́n kan tọrọ excuse kan tó wá lé yín. Ìkan tí ẹ ń sọ lórí TikTok lánàá ó ní àwọn in-laws, àwọn ìyá ìyàwó máa ń misuse opportunity. Opportunity wo ni ìwọ ìyàwó ní láti fún ìyá ọkọ? Opportunity wo ló wà lọ́wọ́ ẹ̀? Ṣé ìwọ àfi ọkọ tó jẹ́ pé ìwọ ló ń bọ̀? Àfọkọ tó jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ àti ọ̀mẹ́sì ló wà. But ọkọ tó wà responsible, táwọn tó wà responsible lèmi ń bá wí. Opportunity wo ta ni bàbá lákú bàbá ẹ̀? Opportunity wo ló ní tó máa sọ pé àwọn ìyá ọkọ wọ́n máa misuse opportunity? Opportunity wo ni wọ́n ní? Ìwọ tó bá ilé intact, tó dẹ̀ délé, tó dẹ̀ sọlé ọlá àwọn ọkọ, ó dẹ̀ sọ dáwóró. Ó kọ̀yìn ẹ̀gbọ́n sábúrò, ó kọ̀yìn ọkọ ẹ̀ sáwọn ẹ̀gbọ́n, kọ̀yìn ọkọ ẹ̀ sáwọn àbúrò. Ìmí inú yín gan níbi tẹ́ máa bá yí ọkọ yín jẹ́ dé, àwọn ọ̀rẹ́ tẹ́ bá pọ̀ pẹ̀lú ọkọ yín, ẹ̀ tú wọn ká ẹ̀ ní kí wọ́n jà. Inú yín á máa dùn. Kẹ́ lè mú ọkọ yẹn, kẹ́ lè mú bábẹ́, kẹ́ lè pákún ẹ wá máa direct ọkọ. Ṣé ọkọ tó rí ẹ ti pé afọkọ tó ti fi pátá gbá lórí.
èyí tẹ́ ọkọ tẹ́ bá ti disrespect ìyá ẹ̀ tí ò bá fẹ́ yàwó lé yín àbí kó tù yín sípa ó mọ àlè ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọkọ wọ́n ta sányán náà fi tọ́ àwọn ọmọ wọn ìmí jẹ gbèsè ìmí jẹ́wọ́ alájẹṣẹ́kù ẹ wá ní fẹ́ rí wọn sójú ẹ̀yin alákọ̀rí bèbè àbẹ̀bí ẹ fẹ́ rí wọn sójú nítorí pé ẹ gbé gold ẹ gbé diamond àti kíní ẹ gbé sójú òbò yín òbò tó ọ̀gẹ̀dẹ̀ tó wo kòkó ọkọ yín dàgbà ó ti wá digi burúkú torí ẹ̀yin ìyàwó òfò yìí tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yẹn wọ́n á fi ọ̀já pọ̀ yín sẹ́yìn wọn mọ̀ pé bànújẹ́ náà ń fọ̀já pọ̀ ẹ lọ yíwà padà bẹ́ẹ̀ bá dẹ̀ yíwà padà ẹ wò kò sí ọkùnrin tó bá tọ́jú màmá ẹ̀ torí àwọn ọkùnrin máa ń wà attach mọ́ ìyá wọn wọ́n dẹ̀ máa ń fẹ́ràn ìyá wọn ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbá ìyá ọkọ yín létí lẹ ti lù ìyá ọkọ yín dànù ẹ tún máa ṣépè fún ìyá ọkọ yín jẹ́ kí n sọ fún ẹ tí ìyá ọkọ ẹ bá wà pẹ̀lú ẹ àbí kò wà pẹ̀lú ẹ wọ́n máa ń rí lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣojú bẹ́ni pé àwọn ò rí kò dẹ̀ sí ìyá ọkọ tó bá ti treat ọmọ ẹ lọ́kùnrin tó fẹ́ ẹ dáadáa kò lè fi ẹ́ lọ́kàn balẹ̀ either directly or indirectly kò lè like ẹ so ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ní ìyá ọkọ yín ò like yín ẹ forí ṣe fọrùn ṣe ẹ lè má tọ́jú ọkọ yín dáadáa kẹ́ wá rójú rẹ̀ ìyá ọkọ yín ó lè má dá sí bọ̀ inú ẹ ò lè dùn torí ó mọ̀ ìyà ó mọ̀ṣẹ́ tó jẹ lórí ọmọ ẹ̀ ó dẹ̀ believe pé bẹ́ẹ̀ ṣe wọnú ayé òun ó fẹ́ kẹ́ dúró ní mother figure níbọ̀ tó bá ti rí yín pé èṣù figure lẹ dúró sí ẹ lè rójú rere ẹ̀ ẹ̀yin náà ò dẹ̀ ní like torí kò ní nífẹ̀ẹ́ yín kẹ́ ẹ kó sì dànù ẹ lọ yíwà padà torí pé gbogbo obìnrin tó bá ti gbàdúrà pé òun kò ń ṣe ìyá ọkọ tó bá ti nìyá ọkọ ẹ lára àsìkò tó bá jẹ́ kíwọ náà dìyà ọkọ ìyàwó ọmọ á ní ẹ lára ire o shabarikolo.com ẹ lọ ṣe show fún mi o ẹ̀yin ìyálé ọ̀pọ̀lọpọ̀ yín ni wàhálà ọkọ ẹ káàárọ̀ torí ẹ bá ti pẹ́ nílé àjẹlẹ máa ń dá ẹ káàárọ̀ shabarikolo.com ẹ lọ register mẹ ẹ má gbàgbé ilẹ̀ Danabit ó sì ń ta wàràwàrà ilẹ̀ wọn ní ṣàwò ẹ má dẹ̀ gbàgbé promo wọn ẹ káàárọ̀.